Ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn mi, ẹ kú àyájọ́ ti tèní, ẹ kú àbámẹ́ta, ẹ kú ọjọ́ Sátidé, ẹ kú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Mo kí wa nílé lóko lájò lẹ́yìn odi. Àní àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo wa náà ni mo kí níbi yòówù tá a bá wà tá ti ń gbọ́ mi báyìí. Elédùmarè ò ní fi wálẹ̀, inú wa ó dùn, ìbéèrè wa ó sì ṣẹ. Àní gbogbo mo fẹ́ wa Allahu Rabbi bá wa fẹ́, èyí mọ̀kọ̀mọ̀kọ̀ sáti ọlọ́ọ̀bá wa kọ́, ìbéèrè wa ó mọ̀ ṣẹ. Elédùmarè ló wá yí àwọn ọmọ wọn yè wọ́n yàn wọ́n yanjú lórí láti tóbi táwọn onílẹ̀. Èwo ni mo mú wá fún wa láyàjọ́ ti tèní, ẹ rí i pé lójoojúmọ́ làwa fi ní ìmọ̀ràn òòjọ́ nínú agboolé àwọn ọmọ Yorùbá, ẹgbẹ́ ọmọ Yorùbá, ojoojúmọ́ la fi ní ìmọ̀ràn òòjọ́. Àmọ́ èyí tí mo mú wá láyàjọ́ ti tèní, ẹ̀jọ́ jàre ẹ̀yin èèyàn mi, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, ẹ jọ̀wọ́ ẹ já mójútó àwọn ọmọ, pàtàkì jùlọ àwọn ọmọ kéékèèké, ẹ já mójútó wọn. Nítorí tá a bá wò òjò tí ń rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó kọjá bẹ́ẹ̀ ni. Kò sí pé ojú òkè ó ṣú, kò sí pé ó kùn, kò sí pé ó fẹ́ ní àmì pé òjò fẹ́ bẹ̀rẹ̀, òjijì lárí pé ń bẹ̀rẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ já mójútó àwọn ọmọ nítorí pé àwọn ọ̀la tiwa nìyẹn. Àníṣe àwọn ọmọ yìí ṣe ohun tí a fi ṣeré, ọmọ yìí ṣe ohun tí a fi ṣe kìnnì, nítorí pé àwọn èèyàn wà tán wà, èèyàn wà tí ń wà, ètí ń wà nísìnyí kì í ṣe ní ọ̀sẹ̀ kan, kì í ṣe ní oṣù kan, kì í ṣe ní ọdún kan. Ibẹ̀ láti gbé rẹ́lòmíì tọ́lọ́run ó bùn lọ́mọ, a sì lọ júdà sí kọ́tà. Ibẹ̀ láàrẹ̀ rẹ́lòmíì a lọ júdà sí rí àkìtàn. Ibẹ̀ láàrẹ̀ òmíì a lọ júdà sí kùmọ́, sí sálángá. Ọba dẹ́dà àrà tó bá òun náà ni mo ń dá, nítorí pé alórí òrí fìlàdé, alórí òrí fìlàdé, ẹjọ́ jàre mo rọ̀ wá, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ nítorí àsìkò táwa yóò dáa. Èyí tí mo kàn fẹ́ mú wá níwọ̀nba ráńpẹ́ náà ni pé ẹ̀yin náà wo àrà tí ọba mi Allahu Rabbi ń dá. Ẹ wo adẹ́dà, ẹ wo àrà tí ń dá. Ó ń yí ìgbà náà bó ṣe wù ú, ń fi ìkan bọnú ọ̀kan, ń yí ọ̀kan láti inú ọ̀kan. Tá a lè dún, a lè gbin, a lè ṣe kankan, àrà tó bá òun náà ló fi wá dá. Nìkan rọ ọba Allahu Rabbi ní pé kó mọ́ pàápọ̀ bá wa wí, kó mọ́ wú ẹ̀ṣẹ̀ wa kó fi bá wa wí. Elédùà kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́, ohun tá à ń fẹ́ náà ni kó bá wa fẹ́, èyí tá a fẹ́ kó mọ́ bá wa fẹ́ o. Ẹ̀yin èèyàn mi, a ní rí jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín, àwọn ọmọ ọ̀la wa nìyẹn, ọ̀la tiwa òun nìyẹn. Àwọn òbí tó bí àwa tí àwọn bá mójútó wa ni, àwa ò lè dẹni tí ó mọ dún léni tá mọ sọ̀rọ̀ léni tẹ́ mọ gbọ́. Mo kí gbogbo wa, ọmọ ṣe kókó, ọmọ ṣe pàtàkì. Mo á fi dédé àkókò yìí mo fi ń bẹ Allahu Rabbi ọba àgbàlagbà, ọba dẹ́dà, gbogbo àwọn tó ṣe pé kí ni wọ́n wà lókun aha ọ̀hásẹ̀ nítorí ọmọ, Elédùà ó fọmọ ìrántí wọn. Ẹni tó wà lórí ọ̀hásẹ̀ nítorí ọkọ, Elédùà ó fún ní ọkọ eré ẹ̀. Bákan náà ẹni tí ọ̀hásẹ̀ sí ní kòtè ní ìlànà ọlọ́mọdé, àtọmọ ni àtaya ni àtọkọ ni, Ọlọ́run ṣètò ní kálukú nítorí pé ẹ̀dùn ọkàn ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Allahu Rabbi ò ní fi wálẹ̀, ìbéèrè wa ó ṣe o. Ẹ̀yin èèyàn mi, ó dijọ́ mi ọjọ́ rẹ̀, ẹ ṣé mo dúpẹ́.